Ayédatiwa kéde orúkọ àwọn kọmíṣánná tí yóò bá a ṣiṣẹ́. Gómìnà ìpínlẹ̀ Ondo Ọ̀nàrẹ́bù Lucky Orímisàn Ayédatiwa ti kéde orúkọ àwọn kọmíṣánná tuntun tí yóò rọ́pò àwọn tó bá olóògbé Rotimi Akeredolu ṣiṣẹ́. Akọ̀wé ìròyìn gómìnà Ebenezer Adeniyan ló fìdí èyí múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 2 oṣù kejì ọdún 2024 tá a wà yìí. Adeniyan nínú àtẹ̀jáde ọ̀hún ní ọ̀gá ọ̀hún ti fọwọ́ sí orúkọ àwọn èèyàn wọ̀nyí: abilékọ Mọ́wùnmí Isaac, amòfin àgbà Olúkáyọ̀dé Àjùlọ, Rasaq Òde, pásítọ̀ Emmanuel Ìgbásàn, amòfin Akínwùmí Ṣòwòrẹ́ àti ọ̀gbẹ́ni Òsénì Oyèníyì gẹ́gẹ́ bí àwọn kọmíṣánná tí yóò bá òun ṣiṣẹ́ pọ̀ láti àsìkò yìí lọ. Nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn yìí, méjì nínú wọn, ìyẹn Rasaq Òde àti Emmanuel Ìgbásàn, ni wọ́n bá Àkẹ́tì ṣiṣẹ́, wọ́n sì wà lára àwọn tí gómìnà Ayédatiwa dà sílẹ̀ láìpẹ́ yìí. Yàtọ̀ sí àwọn mẹ́fà yìí tí wọ́n kéde orúkọ wọn fún ipò kọmíṣánná, Adeniyan ní gómìnà Ayédatiwa tó ti yan Ọ̀nàrẹ́bù Olúgbénga Ọmọlé gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ìbánisọ̀rọ̀. Abilékọ Lámídé Fálànà ni yóò jẹ́ olùdámọ̀ràn fún gómìnà lórí ọ̀rọ̀ àwọn obìnrin, tí ọ̀gbẹ́ni Alábí Johnson yóò sì jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún gómìnà lórí nǹkan àmúṣagbára. Ó ní Ayédatiwa ti fi àwọn orúkọ tuntun náà ṣọwọ́ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo fún àyẹ̀wò kíkún. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.